àjọ aṣọ́bodè kan pàdé ikú òjijì lẹ́yìn tó gbọ́mọ mẹ́ta sùn lọ́jọ́ kan ṣoṣo nílé ìtura ní Kaduna. àṣírí tú ọ̀dájú bàbá kan rèé o, ó ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin rẹ̀ látọmọ ọdún mẹ́ta ló bá tún fún un lóyún nígbà tó wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún l'Ondo. ọ̀dájú ọkùnrin kan rèé o, ó dáná sun olólùfẹ́ rẹ̀ nígbà kan rí ní báràkì àwọn ológun nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ọdún tó kọjá lẹ́rí tẹ̀wí o, tọdún yìí ó lè kú ìjà ọ̀rẹ́ kọ́ o. Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ni digbí ni ẹgbẹ́ òṣèlú PDP wà bí àwọn gómìnà kan ṣe ń fi ẹgbẹ́ sílẹ̀ kó tú irun kankan lára ẹgbẹ́ wa. Gómìnà Ṣèyí Mákindé àti gómìnà Fintiri ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ nílùú Ìbàdàn. Alága tuntun fàjọ INEC amúpìtàn búra láti ṣètò ìdìbò níbi tí ẹni tó bá fìdí rẹmi yóò ti kí ẹni tó bá jáwé olúborí kú oríire. Ó lóun ṣetán láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò máa rí sí ìhùwàsí òṣìṣẹ́ àjọ INEC. Àwọn oúnjẹ àti ọbẹ̀ Yorùbá tí kò wọ́pọ̀ mọ́ táwọn ọ̀dọ́ Gen Z òde òní lè má mọ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Òṣìṣẹ́ àjọ aṣọ́bodè kan pàdé ikú òjijì lẹ́yìn tó gbọ́mọ mẹ́ta sùn lọ́jọ́ kan ṣoṣo nílé ìtura ní Katsina. Ó mà ṣe o, àgbà bọ́là kan rèé o, ní í ṣe ló gba ibi tó gbà wáyé lọ sọ́run àpàpàǹdodo. Ìṣẹ̀lẹ̀ burúkú ló jẹ́ o nígbà tí òṣìṣẹ́ àjọ aṣọ́bodè ilé wa kan, igbákejì ọ̀gá aṣọ́bodè assistant superintendent Lawal Tukor dágbére fáyé lẹ́yìn tó gbọ́mọ mẹ́ta sun òtẹ́ẹ̀lì nílùú Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lọ́jọ́ Ẹtì Friday, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́rú Wednesday nílé ìtura Murjani Hotel ní Katsina níbi tí olóògbé ti gbé àwọn obìnrin mẹ́ta sùn. Orúkọ àwọn ọmọ ẹ̀lẹ̀ náà nìwọ̀nyí: Khadija Ali ẹni ọdún 24 tó ń gbé ní ilégbèé Dusin Amari Katsina, Aisha Lawal ẹni 30 ọdún tó wá láti ìjọba ìbílẹ̀ Ngawa àti Afisat Yusuf ẹni ọdún 22 tó ń gbé ní ilégbèé Brigade Quarters ní Kano. Àwọn obìnrin náà ni wọ́n wà nínú hòtẹ́ẹ̀lì náà lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà fi wáyé. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, Khadija àti Aisha sun oorun mọ́jú pẹ̀lú olóògbé nígbà tí Afisat náà sì ṣàbẹ̀wò sí wọn lẹ́yìn ọ̀rẹ̀yìn tí òun náà sì sun hòtẹ́ẹ̀lì kan náà lọ́jọ́ náà. Ara òṣìṣẹ́ àjọ aṣọ́bodè náà ló padà jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì àpapọ̀ ní Katsina níbi tí wọ́n ti fìdí ikú olóògbé múlẹ̀ nípasẹ̀ àwọn dókítà elétò ìlera. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ti ta iléeṣẹ́ àjọ aṣọ́bodè lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń dúró de èsì ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ lójú náà láti mọ ohun tó ṣokùnfà ikú olóògbé ní pàtó. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ látẹnu agbẹnusọ iléeṣẹ́ àjọ aṣọ́bodè nílẹ̀ wa nípínlẹ̀ náà ASC1 Bello Isa lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Bákan náà alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Abubakar Aliyu kò tí ì sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ náà títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Wàyí òṣìṣẹ́ elétò ààbò kan tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé àwọn sì ti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní òun mọ̀ pé ẹ̀rí àrídájú yóò jẹyọ jáde síta láìpẹ́ ní kété tí àwọn agbófinró ọlọ́pàá bá parí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ wọn. Ó tún jẹ́ kó di mímọ̀ pé olùdásílẹ̀ ilé ìtura náà pẹ̀lú àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan àti àwọn tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́rú Wednesday nígbà tí olóògbé fi pàdánù ẹ̀mí rẹ̀ àti àwọn obìnrin mẹ́ta tí wọ́n sọ wípé wọ́n wà pẹ̀lú olóògbé, gbogbo wọn pátá ti wà lágọ̀ọ́ ọlọ́pàá nípínlẹ̀ náà lójú náà láti ṣèrànwọ́ fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ẹni náà fi kún pé ìyókù ara olóògbé náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì àpapọ̀ ní Katsina fún àyẹ̀wò òkú ṣíṣe gẹ́gẹ́ bí apá kan iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́. Àṣírí tú ọ̀dájú bàbá kan rèé o, ó ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin rẹ̀ látọmọ ọdún 3 ló bá tún fún un lóyún nígbà tó wà lọ́mọ ọdún 15 l'Ondo. Ọwọ́ tẹ̀ o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti nawọ́ gan arákùnrin kan Oyèwọlé Adémọlẹ́kùn fẹ̀sùn pé ó ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin bíbí inú rẹ̀. Ìbálòpọ̀ láàrin bàbá sí ọmọ ló ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ọmọbìnrin náà ti wà lọ́mọ ọdún 3 láti ìgbà kékeré rẹ̀ títí tí bàbá náà fi fún un lóyún nígbà tó pé ọmọ ọdún 15. Oríṣiríṣi ìwà aláìlọ́pọlọ
ìwà ọ̀sìnwín gbà ni bàbá náà hù sí ọmọbìnrin bíbí inú rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Olúṣọlá Àyànládé, afurasí náà jẹ́ fífi ìgbóró òfin gbé nílégbèé rẹ̀ lábúlé Táyé Láfàtù ládùúgbò Ajue. Àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà náà jẹ́ kó di mímọ̀ pé àṣírí ọ̀rọ̀ náà tú síta lọ́jọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2025 nígbà tí ọmọ ìlú kan tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Julius Olúṣọlá lọ fẹjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún sun olú iléeṣẹ́ ọlọ́pàá ẹnu ọwá nílùú Ondo. Agbẹnusọ ọlọ́pàá ṣàlàyé pé Adémọlẹ́kùn ló ti ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin rẹ̀ láti ìgbà tó ti wà lọ́mọ ọdún 3. Àṣemáṣe gbogbogbò ọ̀hún ló ṣokùnfà bí ọmọ náà ṣe padà lóyún nígbà tó pé ọmọ ọdún 15, èyí tó pè fún ìdásí kànmọ́nkòbó. Lẹ́yìn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó, àwọn agbófinró ọlọ́pàá gùn lé ìgbésẹ̀ kànmọ́nkòbó tí wọ́n sì fi gbóró òfin gbé àfúrásì náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olùfarakásá náà ni wọ́n gbé lọ gba ilé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò fún, èyí tó fìdí rẹ̀ múlẹ̀ pé oyún ọ̀sẹ̀ 19 àti ọjọ́ 2 ló wà nínú ọmọbìnrin náà. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, afurasí náà jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù ọ̀hún lẹ́rọ̀. Afurasí náà sì wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá. Ẹjọ́ náà sì ti jẹ́ títaari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìṣẹ̀lẹ̀ àṣemáṣe pẹ̀lú àwọn ọmọdé àti obìnrin fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti ìjìyà tó tọ́. Àyànládé sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adébọ̀wálé Lawal kó rojú sí ìwà burúkú ọ̀hún. Ó ṣàpèjúwe ìwà náọ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn nìkan kọ́ àti bí kò ṣe ìwà èérí tí kò ṣe gbọ́ sétí rárá bó ti wù kó mọ̀. Lawal tẹnumọ́ òfin àìfaramọ́ iléeṣẹ́ ọlọ́pàá sí àwọn ìwà àṣemáṣe, ìfipábánilòpọ̀, pàápàá jùlọ tako àwọn ọmọ kékeré. Kọmíṣánná ọlọ́pàá tún mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí dájú pé ìdájọ́ òdodo farahàn ní kànmọ́nkòbó pẹ̀lú iṣẹ́ takuntakun àti ọgbọ́n. Ó dúpẹ́ mọrírì ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ wa IGP fún ìfarajìn rẹ̀ tí ò lẹ́lẹ́gbẹ́ sí àtúnṣe iléeṣẹ́ ọlọ́pàá àti dídáàbòbò àwọn aráàlú, àwọn ọmọ kékeré jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, Lawal ṣèkìlọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní kàárẹ̀ nípa fífi ìgbóró òfin gbé àti fífi ìyà tó tọ́ jẹ ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi nídìí ìwà ọ̀daràn, ìwà ìbàjẹ́. Nítorí náà, kọmíṣánná ọlọ́pàá rọ àwọn aráàlú láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n sì rí i pé wọ́n ń ta iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ìtòsí agbègbè wọn lólobó bí wọ́n bá kẹ́fìn ohunkóhun tó bá mú ìfura dání. Lawal tún fìdí ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ nípa dídáàbòbò ẹ̀tọ́, iyì àti pípèsè ààbò fáwọn olùgbé ìlú ìpínlẹ̀ náà. Ọ̀dájú ọkùnrin kan rèé o, ó dáná sun olólùfẹ́ rẹ̀ nígbà kan rí ní báràkì àwọn ológun nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti nawọ́ gan arákùnrin kan Lawal Farouk fẹ̀sùn pé ó dáná sun olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí Ọmọlọ́lá Hasan ní báràkì àwọn ológun nílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ látàrí ìpínyà ìrìn àjò ìfẹ́ láàrin àwọn tọkọtaya náà. Ọ̀jìnmí onímọ̀ nípa ètò ààbò àti ìgbógun ti ìgbésùnmọ̀mí Zagazola Makama, ẹni tó gbé àtúpalẹ̀ ìròyìn náà sójú òpó ayélujára Twitter rẹ̀, jẹ́ kó di mímọ̀ pé afurasí náà jẹ́wọ́ pé òun àti olùfarakásá náà ti jọ múlẹ̀ láti má ṣe pínyà tàbí kọ ara wọn sílẹ̀. Olùfarakásá náà Ọmọlọ́lá Hasan ní ọ̀dájú ọkùnrin afurasí náà da epo bẹntiróòlù lù lára tó sì sọnà sí ẹni tínú bí látàrí bí tírélà ṣe gba àárín òun àti olólùfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró ṣe wí, ọ̀kan lára àwọn ikọ̀ ológun ní báràkì àwọn sọ́jà dá sí ìṣẹ̀lẹ̀ náà tó sì pa iná ọ̀hún tó ń jó olùfarakásá ṣáájú kó tó gbé olùfarakásá náà dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn Yawiri lágbègbè Àkóbọ̀ fún ìtọ́jú. Afurasí náà, ẹni tó ní àwọn múlẹ̀, ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá báyìí. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé Farouk ló bínú sódì lẹ́yìn tí Ọmọlọ́lá pinnu láti fi rin gún ìbáṣepọ̀ lọ́kọláya tó wà láàrin wọn. Èyí ló ṣokùnfà bí ó ṣe ṣèkọlù sí Ọmọlọ́lá ní ìwà ipá tó sì dáná sun. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adéwálé Òsífẹ̀sọ sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn ti bẹ̀rẹ̀. Wàyí o, wọ́n ti dá olùfarakásá náà dúró sí ọgbà ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú bí àwọn agbófinró ṣe ń tẹ̀síwájú lórí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lójúnà láti mọ ohun pàtó tó ṣokùnfà ìkọlù náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, èdè ayé ò ní mú wa,
a ò sì ní sì ṣe láṣẹ Ìlédùà. Dígbí ni ẹgbẹ́ òṣèlú PDP wà bí àwọn gómìnà kan ṣe ń fi ẹgbẹ́ sílẹ̀ kò tú irun kankan lára ẹgbẹ́ wa. Gómìnà Ṣèyí Mákindé àti gómìnà Fintiri ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ nílùú Ìbàdàn. Oríṣiríṣi ètò àti ìpalẹ̀mọ́ ló ń lọ lábẹ́nú látàrí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti gómìnà Fintiri bá àwọn èèyàn sọ̀rọ̀ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní pẹ̀lú bí ẹgbẹ́ náà ṣe ń palẹ̀mọ́ fún ìpàdé àpapọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí yóò wáyé nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ìgbàgbọ́ ẹgbẹ́ òṣèlú náà ni wípé gbogbo àwọn tó ti fi ẹgbẹ́ náà sílẹ̀ yóò padà sínú ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́. Fintiri ni ẹgbẹ́ òṣèlú PDP kì í ṣe ẹgbẹ́ tí ẹnìkan ṣoṣo ń darí, ó jẹ́ ẹgbẹ́ tó ní gbòǹgbò, ó lágbára tí ó sì ní ìlànà à ń tẹ̀lé, àti pé bí igba èèyàn bá kúrò nínú ẹgbẹ́ náà dígbí ni ẹgbẹ́ òṣèlú PDP yóò dúró. Ó fi kún pé àfojúsùn àwọn lọ́wọ́ yìí ni láti gba ìjọba Nàìjíríà padà lọ́dún 2027. Ó ní wíwá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ òun wá láti wo ibi tí ìpalẹ̀mọ́dé dúró fún ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Fintiri ṣe àbẹ̀wò sí pápákọ̀ òfurufú Ládòkè Akíntọ́lá, pápá ìṣeré Lékan Sàlámì ní Adámàsìngbà. Ṣáájú ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé nínú ìpàdé àwọn oníròyìn wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò gòkè àgbà pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ìjọba òun ti gùn lé. Mákindé nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹni tí yóò gba ìjọba lẹ́yìn rẹ̀, ó ní ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ òun lógún. Nítorí náà òun lè yan ẹnìkan láti tẹ̀síwájú, ṣùgbọ́n àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni yóò dìbò fún ẹni tí ó bá wù wọ́n. Mákindé ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìdàgbàsókè ní ìjọba òun ti ṣe, pàápàá jùlọ lórí àtúnṣe àwọn òpópónà ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbígba olùkọ́ 15,000 15,000. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni òun fẹ́ kí wọ́n rántí àwọn fún. Àwọn fẹ́ kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ rántí ìjọba yìí fún ìdàgbàsókè tí ìjọba òun mú wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Bayelsa Dúóyè Dìrì kọ̀wé sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP pé òun kò ṣe ọmọ ẹgbẹ́ náà mọ́. Níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ náà tó wáyé ní ilé ìjọba ní ìlú Yenagoa ni gómìnà náà ti kéde ìpinnu rẹ̀. Ó ní ìdí tí òun fi ẹgbẹ́ náà sílẹ̀ jẹ́ ohun tó fojú hàn, àti pé òun nìkan kọ́ ni àwọn fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ bí kò ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ ilé aṣòfin tí iye wọn jẹ́ 23. Gómìnà Dìrì kò sọ ẹgbẹ́ òṣèlú tó fẹ́ lọ darapọ̀ mọ́. Ìgbésẹ̀ gómìnà Dìrì yìí ló ń wáyé lẹ́yìn ọjọ́ kan tí gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bọ́ sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ìròyìn ní ìgbésẹ̀ gómìnà Mbah tí ń fa ìpínyà láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Enugu bí àwọn kan ṣe ń faramọ́ ìgbésẹ̀ náà. Àwọn tó faramọ́ ìgbésẹ̀ Mbah sọ wípé yóò mú kí ìpínlẹ̀ náà túbọ̀ rí àǹfààní ìjọba àpapọ̀, nígbà tí àwọn míì wòye pé kò lè ní ipa kankan nítorí ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń ṣe ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti ọdún 26 sẹ́yìn. Ògbómọ̀ṣọ́ Credu Carnival ọdún tó kọjá lẹ́rí tẹ̀ ń wí o. Tọdún yìí yóò lékú ìjà ọrẹ kọ́ o. Ògbómọ̀ṣọ́ Credu Carnival ni ayẹyẹ ọdún ìbílẹ̀ sísàfihàn àṣà àti ìṣe ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí í ṣe Ògbómọ̀ṣọ́ Credu Carnival ọlọ́dọọdún. Irú ẹ̀ tí ó wáyé lọ́dún tó kọjá níbi tí àwọn èèyàn ti fi ẹwà tí ó wà nínú ìwọṣọ hàn. Ṣe lọ́jọ́ ikú erin onírúurú ọ̀bẹ làárí lásìkò ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Credu Carnival náà lọ́dún tí ó kọjá. Onírúurú àrà ní àwọn èèyàn fi aṣọ ìbílẹ̀ dá, bí bùbá, ẹsikí àtàgbádá ṣe ń pàdé ni wọ́n ń júbà ara wọn. Ọ̀pọ̀ tó ti wọ aṣọ ìbílẹ̀ ni wọn ò mọ̀ páṣọ òkè sì yẹ lọ́rùn àwọn. Ńṣe ni ìdùnnú ṣubú lu ayọ̀ lásìkò ọdún náà tí oníkálukú ń bóyin kẹ fi ìdùnnú wọn hàn lásìkò ayẹyẹ ọdún ìbílẹ̀ náà. Alága ìgbìmọ̀ ètò ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Credu Carnival náà, Honorable Ṣẹ́gun Dòkun Ọ̀dẹ́bùnmi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bonfig, wá jẹ́ ó di mímọ̀ pé késekése làwọn èèyàn rí lọ́dún tí ó kọjá. Ó ní kàsàkàsà ń bọ̀ lọ́dún yìí bàbá késekése. Nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe ní ìpalẹ̀mọ́ ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Credu Carnival ọ̀hún, èyí tí ó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 ní ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, níbi tí àwọn oníròyìn láwọn iléeṣẹ́ ìròyìn lẹ́lẹ́kànjẹ̀ka ní ti ìjọba àti taládàáni ti péjú jọ. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, ẹni tí í ṣe alága
alámòjútó ẹ̀ka ìròyìn àti ìpolongo fún ètò náà ọmọọba Dọ̀tun Oyèládé tí ó jẹ́ kọmíṣánná fún ìròyìn àti ohun tó ń lọ nípìnlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú ó kí kábíyèsí aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún àǹfààní tí wọ́n fún un láti jẹ́ pàtàkì nínú ètò náà. Bẹ́ẹ̀ ni ó nawọ́ ìkíni rẹ̀ sí ẹni tí í ṣe alága àpapọ̀ ètò náà ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Dòkun Ọ̀dẹ́bùnmi kú iṣẹ́ takuntakun kú iṣẹ́ ìlú. Ó ní ìka tó tọ́ sí imú ni kábíyèsí fìrè mú láti yàn án gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ fún ètò náà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní tí èèyàn bá lọ ṣojú nílé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá lákọ̀ọ́kọ́ lẹ́lẹ́ẹ̀kejì àti lẹ́ẹ̀kẹta irú ẹni bẹ́ẹ̀ ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ẹni tí ó kájú ẹ̀ ní kábíyèsí yàn láti jẹ́ alága àpapọ̀ fún ìgbìmọ̀ ayẹyẹ ọdún ìbílẹ̀ náà. Nígbà tí ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ọmọọba Oyèládé ní ibi tí awíládé yìí láti tẹ̀síwájú ibi tí à ń lọ fún ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ti ọdún yìí. Ó ní àyà ìgbìmọ̀ náà tó bẹ́ sílẹ̀ báyìí kì í ṣe eré ó bẹ́ sí iṣẹ́ ni. Ètò ń tò tí òun sì gbàgbọ́ pé ètò sì máa tò láti mú kí ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ọdún yìí ó sì ń gbà kan ju ọ̀rin ti ọdún tí ó kọjá lọ. Ó wá sọ fún àwọn èèyàn kí wọn ó máa tẹ́tí lẹ́kọ̀ọ́ sí àwọn ìròyìn láti àsìkò yìí lọ torí pé bó bá ṣe ń lọ ní àwọn ò ní jẹ́ kí etí àwọn èèyàn ó dì sí. Nígbà tó ń ka ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Dòkun Ọ̀dẹ́bùnmi Bonfic ẹni tí í ṣe alága àpapọ̀ ìgbìmọ̀ ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ó ní ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival náà jẹ́ àgbékalẹ̀ tí ó wà nínú ìran ọjọ́ iwájú rere tí ọba wa aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní láti fífa ojú àwọn ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí ó wà lẹ́yìn odi mọ́ra. Ó ní ayẹyẹ ọdún ìbílẹ̀ náà jẹ́ ẹ̀ka kan pàtàkì nínú ìran ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí kábíyèsí ní fún ìlú Ògbómọ̀ṣọ́. Nínú èyí tí àwọn ohun àmúyẹ bíi àṣà ìwọṣọ ilẹ̀ wa oúnjẹ ìbílẹ̀ wa tó fi mọ́ àwọn eré ayò tí ó jẹ́ ti ìbílẹ̀ yóò ti jẹ́ fífihàn fún gbogbo ayé rí lọ́nà tí yóò mú ìbáṣepọ̀ ìfẹ́ àti ìṣọ̀kan gbilẹ̀ láàrin àwọn èèyàn gbogbo nílùú láì fi ti ẹ̀sìn tàbí tẹ̀yà ṣe. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ ọ̀hún ọ̀nàrẹ́bù Ọ̀dẹ́bùnmi Bonfic ní lọ́dún tó kọjá ó lé ní 10,000 àwọn èèyàn tí ó ti ilẹ̀ òkèèrè wá tí ó fi mọ́ àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọn kò gbé ilé tí wọ́n wálé wá kópa níbi ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival náà tí ìgbàgbọ́ sì wà pé tọdún yìí máa jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ohun tí wọ́n ń pè ní ayẹyẹ carnival kì í ṣe ayẹyẹ lásán ó pè fún àjọyọ̀ pẹ̀lú ijó eré ṣíṣe àti fífi ayọ̀ ẹni hàn. Ó ní onírúurú ètò ni àwọn ti là kalẹ̀ láti mú ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ti ọdún yìí yàtọ̀ sí ti ọdún tó kọjá. Ó wá sísọ lójú ẹ̀ pé ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ti ọdún yìí ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 18 sí ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival àárín ètò àti ìparí rẹ̀ ní àmójútó rẹ̀ wà lọ́wọ́ alàgbà Bánjí Òjó láti ṣàmójútó àwọn olùkópa níbi ètò ṣíṣe àfihàn àwọn ọ̀dọ́ tí ó ní ẹ̀bùn kan tàbí òmíràn bíi orin kíkọ ewì ìjálá àti ẹ̀sà pípè tó fi mọ́ àwọn tí ó ní ẹ̀bùn ìdẹ́rìn pòṣónú. Bákan náà ni ètò pàtàkì láti fi yan omidan Ògbómọ̀ṣọ́ wà níbẹ̀. Lábẹ́ ètò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀ ní gbígbá golf tí wọ́n ń pè ní ọba Ghandi Golf Tournament tí yóò wáyé ní ọjọ́ 21 oṣù kejìlá nínú ọgbà Ògbómọ̀ṣọ́ Recreation Club. Bákan náà eré ayò tí wọ́n pè ní òrùmọgẹ́gẹ́ ayò ọlọ́pọ́n ní 20 oṣù kejìlá pẹ̀lú àwọn ọ̀kan òjọ̀kan eré ìdárayá gbogbo rẹ̀ ni wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀ ní ìbámu pẹ̀lú ètò ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival. Ìrun Jímọ̀ kíkí àti iṣẹ́ ìsìn ọpẹ́ Sunday kò gbẹ́yìn nínú àlàkalẹ̀ ètò náà gẹ́gẹ́ bí alága àpapọ̀ ètò ọ̀hún ṣe làkalẹ̀ nígbà tí àṣekágbá ètò náà yóò sì wáyé ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí níbi tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó ti jó ríyan fanda níwájú kábíyèsí pẹ̀lú àwọn àràkàndá àràmọ̀ndá aṣọ ìbílẹ̀. Lọ́jọ́ àṣekágbá ètò ọ̀hún ní ìrètí wà pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti àwọn lóókọ lóókì tí ó fi mọ́ kọmíṣánná fún àṣà àti ìrìn àjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ yóò wà níkàlẹ̀. Alága àpapọ̀ fún ìgbìmọ̀ ọ̀nàrẹ́bù Ọ̀dẹ́bùnmi Bonfic wá sọ lórúkọ àwọn ìgbìmọ̀ tó mójútó ètò ààbò àti gbígba àlejò pé wọ́n ń ṣiṣẹ́ láti
jẹ́ kí ètò ààbò gbópọn àti láti jẹ́ kí àwọn àlejò ríbi tó dàdé sí. Ó ní kí àwọn èèyàn ó lọ fọkàn balẹ̀. Ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival ọdún yìí yóò dùn gbọ́ngbọ́n ó sì kàn sí. Lára àwọn èèyàn pàtàkì tí ó wà lábẹ́ ìjókòó ìpàdé àwọn oníròyìn náà ni a ti rí àwọn èèyàn bíi alàgbà Gbilé Adéòmí, Àyànbánjí Òjó, Mọ́gàjí Bọ́láńtà, ọmọọba Oyèbáméjì, arábìnrin Àjàyí Tèmiládé, Alhaja Munirat, Alhaji Yekin Wọlé Ọlá, olóyè Pẹ̀kun Ọlálẹ́yẹ àti olóyè Àrẹ̀mọ Ọ̀rànmíyàn ti ilẹ̀ Òkò àti àwọn ọmọ ìgbìmọ̀ ayẹyẹ ọdún ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ Cradle Carnival. Alága tuntun fàjọ INEC Amúpìtàn búra láti ṣètò ìdìbò níbi tí ẹni tó bá fìdí rẹmi yóò ti kí ẹni tó bá jáwé olúborí kú oríire. Ó lóun ṣetán láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò máa rí sí ìhùwàsí òṣìṣẹ́ àjọ INEC. Ilé aṣòfin àgbà nílẹ̀ wa Nàìjíríà ti buwọ́lu ìyànsípò ọ̀jọ̀gbọ́n Joas Òjó Amúpìtàn gẹ́gẹ́ bí alága àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà INEC. Èyí ló ń wáyé lẹ́yìn tí àwọn aṣòfin láti ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́ àti ẹgbẹ́ alátakò dá àwọn ìbéèrè bò ó nígbà tó yọjú sílé aṣòfin náà lọ́jọ́bọ̀. Ìrètí wà pé ààrẹ Bọ́lá Tinubu yóò búra wọlé fún láìpẹ́. Ààrẹ Tinubu kéde ìyànsípò ọ̀jọ̀gbọ́n Amúpìtàn gẹ́gẹ́ bí alága INEC tó sì forúkọ rẹ̀ ránṣẹ́ sílé aṣòfin lẹ́yìn tí alága àjọ náà tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu parí sáà rẹ̀ tó sì fipò náà sílẹ̀ lọ́jọ́ 7 oṣù kẹwàá. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ fi síta sọ pé inú òun dùn láti fi orúkọ ọ̀jọ̀gbọ́n Joas Amúpìtàn ránṣẹ́ sí ilé aṣòfin láti buwọ́lu ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí alága INEC tuntun. Ààrẹ Tinubu ní ìyànsípò Amúpìtàn wà ní ìbámu pẹ̀lú abala 1541 ìwé òfin Nàìjíríà tó sì rọ àwọn aṣòfin láti tètè ṣe àyẹ̀wò rẹ̀ kí wọ́n tètè buwọ́lu ìyànsípò náà. Ṣáájú ni ìgbìmọ̀ àkóso orílẹ̀-èdè ti kọ́kọ́ buwọ́lu ìyànsípò Amúpìtàn. Ẹ̀wẹ̀, àwọn kan ti ń kọminú lórí ìyànsípò Amúpìtàn gẹ́gẹ́ bí alága INEC bí wọ́n ṣe fẹ̀sùn kàn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Wọ́n ní ó wà lára àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí tílé aṣòfin àgbà ti fòǹtẹ̀lù Amúpìtàn gẹ́gẹ́ bí alága fún àjọ INEC ló ti bẹ̀rẹ̀ sáà rẹ̀. Nígbà tó ń dáhùn ìbéèrè lọ́dọ̀ àwọn aṣòfin àgbà, Amúpìtàn ṣèlérí pé lásìkò tí òun ètò ìdìbò nílẹ̀ yìí kò ní lọ́wọ́ mọ̀gòmọ̀gó nínú, bẹ́ẹ̀ sì ni ẹni tó bá fìdí rẹmi nínú ìbò ni yóò máa kí ẹni tó bá jáwé olúborí kú oríire. Àmọ́ ó ní òun nílò àtìlẹ́yìn àwọn iléeṣẹ́ ìjọba mìíràn bíi àjọ tó ń ṣètò ìforúkọsílẹ̀ àti ìpèsè káàdì ìdánimọ̀ fáwọn ọmọ Nàìjíríà NIMC, iléeṣẹ́ tó ń ṣe àkóso ètò ìbáraẹnisọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amúpìtàn ló sọ àwọn ọ̀rọ̀ yìí kí ilé aṣòfin tó ṣètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àtìlẹ́yìn ètò náà. Ó ní àfojúsùn àwọn ni pé kí àwọn ṣètò ìdìbò níbi tí àwọn tó fìdí rẹmi yóò ti máa kí àwọn tó yege kú oríire pẹ̀lú inú mímọ́. Bákan náà, àwọn adájọ́ yóò gbé ìdájọ́ kalẹ̀ tí inú àwọn olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ yóò sì dùn tí wọn yóò sì tẹ́wọ́ gba èsì ìdìbò náà. Nígbà tó ń dáhùn ìbéèrè lọ́dọ̀ àwọn aṣòfin náà, Amúpìtàn tí í ṣe ọ̀jọ̀gbọ́n ìmọ̀ nípa òfin láti ìpínlẹ̀ Kogi, Amúpìtàn ní òun kò lọ síwájú ikọ̀ amòfin fún ààrẹ Bọ́lá Tinubu lásìkò awuyewuye tó súyọ lórí èsì ìbò ààrẹ tó kọjá. Ó ní òun kò tiẹ̀ farahàn níwájú ìgbìmọ̀ olùwádìí nípa èsì ìbò ààrẹ náà tàbí nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn àbí nílé ẹjọ́ tó ga jùlọ. Bákan náà ló ní òun kò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ara ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tàbí ẹgbẹ́ Labour àbí ikọ̀ agbẹjọ́rò wọn. Ó ní ọ̀kan lára nǹkan àkọ́kọ́ tí àwọn gbọ́dọ̀ ṣe ni láti fìdí ìlànà kan gbòógì múlẹ̀ láti tọpinpin ìhùwàsí àti ìṣesí àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò. Bákan náà, Amúpìtàn tún ṣèlérí pé òun yóò ṣètò àyẹ̀wò ojú òpó tí wọ́n ń fi èsì ìbò sí lábẹ́ àjọ INEC lọ́nà àti wá ojútùú sí àwọn àṣìṣe tó mú káwọn aráàlú má ní ìgbẹ́kẹ̀lé mọ́ lórí ojú òpó náà lọ́dún 2023. Ó ní báwọn ẹ̀rọ tí wọ́n fi ń ṣe àyẹ̀wò orúkọ olùdìbò BVAS àti IREF bá gbègede ni yóò mú kí èsì ìbò náà jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ aráàlú gẹ́gẹ́ bó ṣe ń wáyé jákèjádò àgbáyé. Alága INEC tuntun wá fi kún un pé ó yẹ kí ìjọba ṣe àgbékalẹ̀ àjọ tí yóò máa tanná wádìí àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìdìbò àti àwọn èèyàn tó hùwà kò tọ́ lásìkò ètò ìdìbò. Amúpìtàn ní pẹ̀lú ìgbẹ́kẹ̀lé táwọn èèyàn ní nínú òun ní òun fi gba ipò yìí, gbogbo àwọn èèyàn tí yóò sì bá òun ṣiṣẹ́ ló gbọ́dọ̀ gbà pé àwọn wà lórí ìgbẹ́kẹ̀lé aráàlú. Ó ní òun ṣetán
láti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò máa rí sí ìhùwàsí níbàámu pẹ̀lú ìlànà òfin àti àtẹ̀lé rẹ̀ láàrin àjọ INEC lọ́nà àti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìhùwàsí àwọn òṣìṣẹ́ àwọn. Ọ̀pọ̀ ẹ̀sùn nípa ṣíṣe màgòmágó lásìkò ìdìbò ló ti wáyé sẹ́yìn. Ọ̀pọ̀ ẹ̀sùn yìí sì ni wọn kò ṣe àyẹ̀wò rẹ̀. Fún àpẹẹrẹ, àwọn ẹ̀sùn tó wáyé lásìkò ètò ìdìbò ní ìpínlẹ̀ Bayelsa àti Adamawa. Wọ́n ṣe ìwádìí àwọn èèyàn kan tó lọ́wọ́ nínú ẹ̀sùn náà tí wọ́n sì gbé wọn lọ sí ilé ẹjọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gba ìjìyà lábẹ́ òfin. Ó ní àwọn ṣetán láti tẹ̀lé irú ìgbésẹ̀ báyìí kí àwọn èsì ìbò táwọn bá kéde rẹ̀ lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ aráàlú, káwọn sì lè jíyìn iṣẹ́ ìrújú àwọn bó ṣe yẹ. Àwọn oúnjẹ àti ọbẹ̀ Yorùbá tí kò wọ́pọ̀ mọ́ táwọn ọ̀dọ́ Gen Z òde òní lè má mọ̀ nìwọ̀nyí. Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àti pé ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run. Èyí ló dífá fún àjọ ìṣọ̀kan àgbáyé UNN tí wọ́n kéde gbogbo ọjọ́ 16 oṣù kẹwàá ọdọọdún gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ oúnjẹ. Àkòrí àyájọ́ oúnjẹ lágbàáyé tọdún yìí ni ṣíṣẹ́pọ̀ lágbàáyé láti ní ọjọ́ iwájú tí oúnjẹ yóò pọ̀ yanturu, tí oúnjẹ yóò sì sun àwọn olùgbé ayé bọ̀. Ìdí nìyí tí àwọn akọ̀ròyìn BBC fi ṣe àkójọpọ̀ àwọn irúfẹ́ oúnjẹ Yorùbá kan tí kò wọ́pọ̀ mọ́ àtàwọn ọbẹ̀ kan táwọn ọ̀dọ́ òde òní kò sábà jẹ mọ́. Wọ̀nyí ni àwọn oúnjẹ tí kò wọ́pọ̀ mọ́ nílẹ̀ Yorùbá yálà torí ọ̀wọ́n gógó kan tàbí torí pé àwọn èèyàn kò sábà jẹ wọ́n mọ́. Ègbò jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí kò sábà wọ́pọ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Kódà ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ayé òde òní ni kò mọ oúnjẹ tí wọ́n ń pè ní ègbò. Àgbàdo gbígbẹ ni wọ́n máa fi ń ṣe ègbò. Ẹ̀rọ ni wọ́n máa fi ń bó àgbàdo gbígbẹ náà láti ṣí àwọ̀ ara rẹ̀ kúrò. Wọ́n sì tún lè gún nínú odó láti ṣí àwọ̀ ara àgbàdo náà. Lẹ́yìn tí wọ́n bá ti bó àwọ̀ ara àgbàdo náà tán ni wọ́n máa ń fi ẹ̀rọ wẹ̀. Àgbàdo tí wọ́n bá ti wẹ́ yìí ni wọn yóò sè lórí iná títí tí yóò fi rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí yóò sì di ègbò. Wọ́n máa ń dín ata sí ègbò ni. Àwọn míì sì máa ń fi òróró jẹ ègbò bákan náà. Kódà àwọn èèyàn tún máa ń jẹ ègbò àti ẹ̀wà papọ̀. Èkuru jẹ́ oúnjẹ kan tó wọ́pọ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá, àmọ́ ó dàbí ẹni pé oúnjẹ yìí kò wọ́pọ̀ mọ́ nílẹ̀ Yorùbá báyìí. Tẹ́lẹ̀ níbi tí ẹ bá ti rí mọ́ínmọ́ín, èkuru náà máa ń sábà wà níbẹ̀. Ṣàdédé ni mọ́ínmọ́ín gborí lọ́wọ́ èkuru tí a kò sì sábà rí èkuru mọ́ bíi ti tẹ́lẹ̀. Ẹ̀wà ni wọ́n máa fi ń ṣe èkuru. Nínú omi ni wọ́n máa ń kọ́kọ́ rẹ ẹ̀wà náà sí kó lè rọ̀ dáadáa. Lẹ́yìn tó bá rọ̀ tán ni wọn yóò fi ọwọ́ bó ẹ̀wà náà láti yọ ìrẹ́jú rẹ̀ kúrò. Báyìí ni wọn yóò lọ ẹ̀wà tó ti rọ̀ yìí. Wọ́n máa ń fi iyọ̀ àti àlùbọ́sà sí i tí wọ́n bá lọ̀ tán. Lẹ́yìn náà ni wọn yóò dà sínú agolo tí wọn yóò sì gbé léná. Wọ́n máa ń dín ata gbígbẹ láti jẹ èkuru ni, àti pé wọn kì í lọ ata tí wọ́n máa ń lò kúnná. Mọ́sà náà jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀, àmọ́ tí a kò sábà rí dáadáa mọ́. Bí àwọn ọmọdé ṣe máa ń ra pọ̀pọ́ọ̀fù náà ni wọ́n máa ń ra mọ́sà tẹ́lẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé mọ́sà àti pọ̀pọ́ọ̀fù jọ ara wọn, nǹkan tí wọ́n fi ń ṣe méjèèjì yàtọ̀ síra wọn. Fúláwà ni wọ́n máa fi ń ṣe pọ̀pọ́ọ̀fù nígbà tí wọ́n máa ń lo àgbàdo gbígbẹ fún mọ́sà. Àgbàdo gbígbẹ yìí ni wọn yóò lọ̀ tí wọn yóò sì pò ó lómi. Ṣúgà ni wọ́n máa ń pòpọ̀ mọ́ àgbàdo tí wọ́n bá ti lọ̀ yìí tí wọn yóò sì dà sórí iná nínú òróró. Wọ́n máa ń fi ṣúgà fọ́n mọ́sà tó bá jiná tán. Ìgbàlọ̀ náà wà lára àwọn oúnjẹ Yorùbá tí kò wọ́pọ̀ mọ́ báyìí. Tẹ́lẹ̀ ẹni tó bá ń kiri ọ̀lẹ̀ náà ló máa ń sábà kiri ìgbàlọ̀. Ojú ìgbàlọ̀ máa ń funfun ni nígbà tí mọ́ínmọ́ín máa ń pọ́n lójú torí epo pupa tí wọ́n máa ń dà sí. Bí wọ́n ṣe máa ń ṣe mọ́ínmọ́ín àti ìgbàlọ̀ jọ ara wọn, ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀ sì wà níbẹ̀. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé wọ́n máa ń lọ ẹ̀gúsí gbígbẹ pọ̀ mọ́ ẹ̀wà tútù tí wọ́n bá ti bò tán. Ohun mìíràn ni pé òróró ni epo tí wọ́n máa fi ń ṣe ìgbàlọ̀ dípò epo pupa tí wọ́n máa fi ń ṣe mọ́ínmọ́ín. Sápálá táwọn míì máa ń pè ní àbárì náà wọ́pọ̀ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá. Kódà wọ́n máa ń sábà kiri rẹ̀ káàkiri àdúgbò nígbà kan. Àmọ́ lóde òní kò rí bẹ́ẹ̀ mọ́ torí ó lójú ibi tí ẹ ti lè rí sápálá rà báyìí. Àgbàdo tútù tó bá ti kálé tí wọ́n máa ń pè ní àgbàdo síkítì ni wọ́n máa fi ń ṣe sápálá. Àgbàdo yìí ni wọ́n máa ń lọ̀ bíi ẹ̀wà tí wọn yóò sì pò mọ́ epo pupa. Lẹ́yìn tí wọ́n bá ti fi ata àti àlùbọ́sà sí tán ni wọn yóò gbé léná. Àwọn míì máa ń fi epo pupa jẹ sápálá tí ó bá ti jiná, pàápàá
pàápàá jùlọ ní gbígbóná. Sàkádà jẹ́ nǹkan ìpanu tó wọ́pọ̀ tẹ́lẹ̀ láwọn apá ibìkan nílẹ̀ Yorùbá bíi ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́, àmọ́ sàkádà kò wọ́pọ̀ mọ́ báyìí. Kódà ọ̀pọ̀ èèyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ Gen Z ní kò mọ ohun tó ń jẹ bẹ́ẹ̀. Ẹ̀gẹ́ ni wọ́n máa ń fi ń ṣe sàkádà. Lẹ́yìn tí wọ́n bá ti bẹ ẹ̀gẹ́ tán ni wọn yóò fọ̀ kó lè mọ́ dáadáa. Lẹ́yìn èyí ni wọn yóò rin ẹ̀gẹ́ náà bí ẹni pé wọ́n fẹ́ fi ṣe gàárì. Ẹ̀gẹ́ tí wọ́n bá rìn yìí ni wọn yóò dà sínú agolo tí wọn yóò sì gbé sórí agbada tó wà lórí iná. Agbọ́n ni wọ́n máa ń sábà fi jẹ sàkádà tó bá ti jìnnà tán. Àkàrà kéńgbé náà wọ́pọ̀ tẹ́lẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Àkàrà yìí ni ọ̀pọ̀ sábà máa ń jẹ kí àwọn èèyàn tó máa fi òróró dín àkàrà dáadáa. Epo pupa ni wọ́n máa fi ń dín àkàrà kéńgbé, wọ́n sì máa ń pò ó kí dáadáa. Ẹ̀wà tí wọ́n bá ti bó tó bá ti rọ̀ nínú omi ni wọn yóò lọ̀ tí wọn yóò sì pò ó kí dáadáa. Èyí ló máa ń jẹ́ kí àkàrà kéńgbé fún ẹni tó bá jẹ ẹ́ lọ́rùn torí ó máa ń kí dáadáa. Ṣùgbọ́n àkàrà olóròró ló pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá báyìí. Àkàrà kéńgbé kò wọ́pọ̀ mọ́. Ìlàsà jẹ́ ọbẹ̀ tí Yorùbá máa ń fi ewé ìlà ṣe. Àmọ́ láti ara ìlà yìí, àwọn ọbẹ̀ míì wà tí kò gbajúmọ̀ tó sì jẹ́ ọbẹ̀ tí Yorùbá fẹ́ràn láti máa jẹ tó sì máa ń ṣe ara lóore. Ewé ìlà ni ìlàsà tí wọ́n sì máa ń gé wẹ́wẹ́ bíi ewédú. Láàárín àwọn èèyàn ìlú Igbó-ọ̀rà àti Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ọbẹ̀ yìí ti gbajúmọ̀. Èèyàn lè ṣe ìlàsà ní ọbẹ̀ alásèpọ̀ gẹ́gẹ́ bí ilá tí òun náà sì máa ń yọ̀ bí ilá. Kò sí òkèlè tí èèyàn kò lè fi ọbẹ̀ ìlàsà jẹ, yálà àmàlà, ẹ̀bà, sẹ̀mó, fùfú tàbí iyán. Àmọ́ ọbẹ̀ ìlàsà kò wọ́pọ̀ mọ́ nílẹ̀ Yorùbá bíi ti tẹ́lẹ̀. Kódà ọ̀pọ̀ ọ̀dọ́ ni kò lè dá a mọ̀ gan-an mọ́. Ọ̀kan lára àwọn ọbẹ̀ tí èèyàn lè rí lára ilá náà ni ọ̀rùnlá wà. Tí a bá fẹ́ ṣe ọ̀rùnlá, a máa gé ilá sí wẹ́wẹ́ tí a ó sì sá lóòrùn títí tí yóò fi gbẹ. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Olódùmarè. Yóò sì dára fún yín.